síìtì fónílé lálejò fọ́mọdé lágbà. Èmi náà ni ọmọ yín Oríadé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo máa kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé, ọba tó ń lóhun gbogbo, ọba tó ń ṣohun gbogbo, mo máa fi kí wa. Ọlọ́run mi, ọba mi Èdùmarè, kábíyèsí Ọlọ́run, mo máa dúpẹ́ lọ́wọ́ rẹ o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá ìyá, mo kí Alhaji mi Haji Lukman. Mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé mo fi kí yín. Mo fi kábíyèsí Elédùmarè ọba tó gbọngbọ́n tó mọ tó pamọ́ àti tó hàn mo máa fi kí gbogbo yín. Mo fi ààyè tá a wà yìí mo fi kí wa o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi lọ́tùn lósì lẹ́yìn bàbá mi nílé lóko. Ẹ bá mi share. Haji Lukman mọ tó máa fi ń dùn mọ́ mi púpọ̀ torí pé olórúkọ ọ̀kan lèmi àti yín. Bẹ́ẹ̀ ni wàláhì tàláhì ismabilahi. Èmi ọmọ yín náà ní Oríadé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Ẹ jọ̀ọ́ bá share ètò yìí kí ẹ dẹ̀ tún support wa pẹ̀lú star. Kẹ́dẹ̀ bá follow backup page wa, mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin ìyá mi nílé lóko lájò lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo gbé wá kò ju ọ̀rọ̀ òmìnira 2022. Irọ́ ń parọ́ fúnrọ́. Kí ló dé? Kí ni tó ń ṣẹlẹ̀ pàtó? Ẹ tún gbé dán jáde, ẹ gbé oríṣiríṣi nǹkan jáde. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Òmìnira 2022 kí ló dé tẹ́ fi ń parọ́ fún yàn? Tẹ́ bá ṣe wá ń parọ́ fún gbogbo yàn. Àwa tá a jókòó yìí a máa kọ́ printing dáadáa. A máa mọ̀ ń pa ká print nǹkan. A mọ̀ ń pa kí wọ́n design àwọn nǹkan kan. Even fóònù fúnra rẹ̀ tí ń ṣe nísìn. Ayé yín mà ti bàjẹ́ o. Ẹ jọ̀ọ́ bá mi share ètò mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nílé lóko. Ètò tí mò ń sọ yìí, how come ẹ wá ní President Obama, former president America tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹni wípé ó ti recognize Adélé, òun gan ló sí aṣọ lójú eégún. Bọ̀bọ̀ apárí ìjìnlẹ̀, kí ló dé tó ń parọ́? Kí ló dé tẹ́ ń scam àwọn èèyàn? That portrait tí ẹ rí tí mo gbé ìsàlẹ̀ yìí, scam ni. Mo rí pé àṣà àti ṣe náà ti ṣe program yẹn. Tí ẹ bá lọ wo Ìjìnlẹ̀ Marcus, tí ẹ bá lọ wò dáadáa, ẹ rí pé scam ni. Àmọ́ kí la fẹ́ ṣe fọ́bọ Ọlọ́run ọba Elédùmarè ọba tó láyé, kábíyèsí Ọlọ́run. Ṣé ẹ rò pé àgọ̀ ni àbí mùmú ni wá? Àbí àmọ́ tá ń ṣe? Ìyá Onítìrí, níbo ló fẹ́ da yé àwọn èèyàn rú tó? Ìkan wà ń bẹ ẹ̀ tí ìbọn ń bẹ. Ẹ̀ tí ìbọn ń bẹ rárá. Ẹ tún gbin ìmọ̀ràn míì. Ẹ mọ̀ pé ẹ̀ ń ṣera yín ni. Ẹ̀ ń ṣera yín púpọ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀tàn yín tanra yín ni o. Kẹ́ ẹ mọ̀ dáadáa wípé
ẹ kàn ń tanra yín lórí irọ́ ẹ dẹ̀ ń tanra yín lórí èké. Ọlọ́run Elédùmarè ọba tó láyé á bá yín wí. Àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àtàdélé o àtìjìlẹ̀ àti ìyá yín tó jẹ́ ìyá Onítìrí tẹ́ ẹ bá lọ́pọlọ nítorí mo rí pé ẹ̀ nírò rí ẹ̀ẹ́dẹ̀ mọ́ tẹ́ ń ṣe. Kí ló dé tẹ́ ṣe ń da àwọn ènìyàn àwọn ẹlòmíì gan mi mọ reason tí wọ́n fi ń tẹ̀lé yín. Ọ̀tọ̀ làwọn program tó yẹ kí n ṣe lénìí bọ̀ mo wò wípé tí ẹ bá gbọ́ èsì rádaràda tí wọ Ìjìnlẹ̀ Marcus ń ṣe kiri tó lọ́pọlọ tó dẹ̀ ronú àwọn wo lẹ fẹ́ scam ná. Ẹ lọ make design láti gbé Obama ní nǹkan tí Obama ṣe yìí ẹ lọ wo 2015 ní Obama tí wọ́n present ẹ̀ ní gift pẹ̀lú ìyàwó ẹ̀ tí wọ́n surprise ẹ̀. Òun ni kinní yìí ẹ̀yin wá lọ gbé picture Adélé síbẹ̀ picture Obama dẹ̀ ló wà nínú ẹ̀ ẹ lọ wò ní Google. Picture Obama ló wà nínú ẹ̀ níbi tó ti jókòó. Why tí ẹ ṣe ń parọ́ fún àwọn èèyàn? Why tí ẹ ṣe ń ṣe báyìí? Kí ló dé tí ẹ fi ń tan àwọn èèyàn jẹ? Ṣé ẹ rò páwa gọ̀ ni? Àbí mùmú lẹ pè wá ni? Àwọn ẹni tó ń tẹ̀lé yín tí ò ní làákàyè gan wọ́n á ronú ni. Tí wọ́n bá ronú dáadáa wọ́n á mọ̀ pé ó yẹ kí wọ́n mọ tí wọ́n ń ṣe. Mo kí yín màmá mi bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ mi mo kí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta àdúrà yín á gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ support wa pẹ̀lú star kí ẹ dẹ̀ bá wa share ètò wa kí ẹ dẹ̀ tún follow wa ní backup page wa ẹ mú kí yín lọ́pọ̀lọpọ̀ torí pé Facebook eléyìí ó ti wà down tẹ́ bá rí pé àwọn èèyàn tó ń wò ó èèyàn méjì là ń rí lẹ́yìn Alhaji Lukman àti ìyá mi tí wọ́n darapọ̀ mọ́ wa nísìn. Kí ló dé tí ìyá Onítìrí fẹ́ bí ba ayé àwọn èèyàn jẹ́? Kí ló dé tí ìyá Onítìrí fẹ́ da ayé àwọn ọ̀dọ́ rú? Kí ló ń ṣẹlẹ̀ gangan tí ìyá Onítìrí fẹ́ dá wàhálà lẹ̀? Ìyá Onítìrí kí ni problem yín? Kí ni wàhálà ìgbésí ayé yín gangan tó fi jẹ́ pé kẹ́ ẹ da nǹkan rú kẹ́ ẹ bà nǹkan jẹ́ òun lẹ máa ń wà lórí ẹ̀? Òun lẹ máa ń wà lórí ẹ̀ ìdí tí mo fi sọ̀rọ̀ nìyẹn. Why gbogbo àwọn nǹkan yìí? Why tẹ́ fi ń ṣe eléyìí? Kí ló dé tí ẹ fẹ́ fi ba ayé àwọn èèyàn jẹ́? Ẹ sáà tó ń wá irọ́ míì lẹ́yìn ìgbà tẹ́ ṣubú lulẹ̀. Ẹ ń wá ète míì lẹ́yìn ìgbà tẹ́ ṣubú lulẹ̀. Kí ni tó ń ṣe yín tí ò sẹ́nìkan rí? Kí ni ọ̀rọ̀ gbésí ayé yín tẹ́ ṣe làákàyè lé lórí? Torí gbogbo nǹkan yìí làwa máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ìgbésí ayé ọmọ Adéyẹmọ mo kí bàbá mi mo kí wọn lọ́pọ̀lọpọ̀ mo kí bàbá mi grandpa emeritus Chief Sunday ọmọ bàbá mi Bánjí Akíntóyè ẹ̀mí igun àlàáfíà kọ́lọ́run ọba kó bá mi ṣe fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo wá kí bàbá mi Chief Doctor Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó baba dami ọkọ Ayọ̀mídé
owó ọkọ̀ rọ́pò. Mo kí bàbá mi Ìgbòho Òòṣà ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládìkúnlagbà fáláàfin Ọ̀yọ́. Mo kí bàbá mi náà, kí àánú Ọlọ́run kó máa bá wọn bí tí wọ́n wà, ìdẹ̀kùn Ọlọ́run kó máa bá wọn láyè tí wọ́n wà. Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní fúnra rẹ̀, ẹni tí wọ́n tì tó ń lára wájú. Kábíyèsí. Àwọn ọ̀rọ̀ tí bá sọ lénìí, ìyá Onítìrí tó bá ti pé bí wọ́n ṣe ń ṣe lé o ṣe ń ṣe ni, ó rí pé làákàyè obìnrin tó wà lórí ẹ̀ kò jẹ́ kó lọ́pọlọ, kò jẹ́ kó ronú lórí àwọn nǹkan táwọn sọ yìí. Ìyá Onítìrí. Ìgbòho Òòṣà bó ṣe gbìyànjú ẹ má bínú sí mi. Àwọn nǹkan yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀, tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ yélé lórí. Ọmọ Aládìkún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò fẹ́ kó bàjẹ́, tí wọ́n fẹ́ ìtẹ̀síwájú ọmọ Yorùbá, tí wọ́n fẹ́ ìrìn àjò kó lọ bó ṣe yẹ kó ṣe lọ, àti bàbá Akíntóyè tí wọ́n ní báyìí la ṣe máa tó. Ìgbà tí wọ́n pa àwọn èèyàn wa nínú igbó, tí wọ́n ń lé àwọn èèyàn wa kiri, kí la ṣe? Ọmọ Adéyẹmọ pariwo síta, a máa jáde láti lé àwọn èèyàn tó wà nínú igbó lọ. A lé àwọn ẹni tó pààyàn, àwọn kidnapper lé wọn dànù. Ẹmọ Yorùbá tó tún máa ń fọwọ́ ráyàn lórí, bọ́rọ̀ wá ṣe rí nìyẹn. Àwọn ẹ máa ṣe bí Fúlàní ṣe ń ṣe àwa pé wọ́n pa wọ́n, irọ́ o. Ọmọ Adéyẹmọ ń lé wọn pẹ̀lú orúkọ tó ní àtìjáyà tó ní. Ó lé àwọn ará Bíjìnà. Àwọn kan dẹ̀ wà tí wọn ò ṣe tó ń ṣe o, tí wọ́n dẹ̀ ń bínú ọmọ Adéyẹmọ. Gbogbo àwọn nǹkan yìí ẹ̀rọ ọmọ Adéyẹmọ ó fi ọ̀pọ̀lọpọ̀ dúkìá sílẹ̀, ó fi nǹkan oríṣiríṣi sílẹ̀ pẹ̀lú bó ṣe ní owó tó níyì tó. Ó dìde nítorí ọmọ Yorùbá, ó dìde nítorí ìran Yorùbá, ó dìde nítorí generation Yorùbá tó ń bọ̀. Àwọn nǹkan yìí ló jẹ́ kí wọ́n mọ̀ wípé kìí ṣeré o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kìí ṣe ẹni tó jẹ́ pé a kàn máa rí fín tó ní gbábá lóhun òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀ gan ò lè parí. Mo kí ọ̀gá mi Ọláyọmí Kóìkí, kò ní bàjẹ́ fún yín. Àwọn ẹni tó ṣiṣẹ́ takuntakun nínú àwọn tó gbé dání, Ọláyọmí Kóìkí lè sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ọ̀gá mi ni. Nígbà tí wọ́n wálé, mo mọ ipá tí Ọláyọmí Kóìkí kó. Arógun mátìdí ní Ọláyọmí Kóìkí lẹ́yìn sí Sunday Ìgbòho Òòṣà. Ọláyọmí Kóìkí ó ṣe bẹ́bẹ́ lórí pé ká lè kú òlóko ẹrú, lórí pé kí wọ́n má pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Ẹ̀yin Onítìrí tẹ̀ kàn parọ́ fún rọ́, tẹ̀dẹ̀ ń mú àwọn scam oríṣiríṣi, àwọn pépà rọ́ tẹ̀bí ń ta àwọn ọmọ ọlọ́mọdé pípẹ́ tí wọ́n sẹ́nu kú. Ìgbòho Òòṣà kò máa lọ sí Aso Rock, kò lọ sámúlùdùn rédíò, even kò lọ sí secretariat láti lóun fẹ́ rí umbrella bóun fẹ́ ba nǹkan jẹ́ ń bẹ̀. Torí tẹ́ bá ronú ni ó yẹ kẹ́ ẹ ronú pé ntẹ́ ẹ fẹ́ dé bá, ntẹ́ ẹ máa dé bá ni gbogbo àwọn dúkìá tẹ́ rí ẹlẹ́wà jagun. Kò sẹ́ni tí ò mógún jà, bọ́ ogun ó gbọgbọ́n ó gba òye.
ó ṣe làákàì púpọ̀ ju pé kálà ń parọ́ fúnra wa lọ. Gbogbo nǹkan kọ́ ni gìrìgìrì. Ọmọ Adéyẹmọ yìí tó ń bòdìlé lórí ni pé òun máa lé àwọn Fúlàní jáde kúrò nínú oko wa, inú orí ilẹ̀ wa. Tí ò bá ṣe é ṣe kún kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Láyé Buhari, kí ni ẹ̀san tí wọ́n fi san ọmọ Adéyẹmọ? Kí ni ẹ̀san tí wọ́n fi san ọmọ Adéyẹmọ? Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share. Wọ́n bọ̀ sí ọlá ọmọ Adéyẹmọ lákòókò, wọ́n sun ilé ẹ̀. Wọ́n tún wá àtàkì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Wọ́n pa Àdògán, wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn méjì náà pa. Bọ̀ ìdí tí mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ẹ̀yìn ìgbà náà wọ́n máa pa kòkòrò sáwọn tó kú kìí sára wọn ni. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ní backup page mi, mo ti ń kí yín, ẹ ṣé púpọ̀. Wọ́n pa kòkòrò ọmọ Adéyẹmọ, wọ́n lé e sẹ́yìn igbó. Ẹni tó nílé nítorí ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá kan wà ẹni pé tọmọ Adéyẹmọ kó wà lọ́tọ̀, ẹlẹ́lẹ̀ bá a ṣe. Èyí fẹ́ dà lúrú jàǹdùkú lẹ́yìn, ẹ pera yín warrior. Ǹjẹ́ ṣé ẹ mọ̀ túmọ̀ warrior? Adàlúrú nìyín, ọ̀daràn nìyín. Òtítọ́ ọ̀rọ̀ tí máa sọ fún yín ẹ̀yin onítìrí, ìwà tí o máa ń wù nígbà yẹn, nígbà tó wà l'OPC, àwọn bàbá àṣàlẹ̀ yín wọ́n ti jòkó jẹ́. Wo ìbádá kó o mọ tó ń ṣe ìwà délé, tán bá ń tiẹ̀ má ṣe tira rẹ̀. Tó bá ṣe pé o ṣe làákàyè ní Adélé, ó yẹ kó o lọ síbẹ̀, kó o tẹ̀lé àwọn ọmọ tó ní kí wọ́n lọ bọ́ síbẹ̀ yẹn ní secretariat. Ó yẹ kó o jáde tán kó o tẹ̀lé wọn lọ. O ò lè ṣe níbo, o ò lè ṣe rárá. Níbo lo ti fẹ́ gbé? Oríṣiríṣi wá ṣẹlẹ̀ káàkiri, ẹrù péré ni. Àmọ́ ní tó ń lọ yìí, torí gbogbo bí a ṣe fẹ́ gbé, ẹ̀ ń dojú ẹ̀ kolẹ̀, ẹ̀ ń dojú ẹ̀ kolẹ̀. Torí tẹ́ bá ní làákàyè ní gbogbo ọpọlọ tẹ́ fẹ́ lò tó bẹ pẹ́ papọ̀ mọ́ tí bàbá Akíntóyè kó dání, tẹ́ mú ti bàbá Akíntóyè tẹ́ papọ̀ ni, ẹ débi tó bá yẹ kẹ́ dé. Àmọ́ gbogbo tẹ́ ń ṣe pátápátá ẹ̀sìn ẹ̀ ń bọ̀. Gbogbo wà tẹ́ ń wù pátápátá ẹ̀sìn ẹ̀ ń bọ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni. Tẹ́ bá rò pé bóyá gbogbo eléyìí tẹ́ ń ṣe òun lẹ ti jẹ lọ, irọ́ lórí irọ́ ni o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa. Torí wípé gbogbo tẹ́ ń ṣe pátápátá ló lẹ́san. Gbogbo tẹ́ ń wù ní wà pátápátá òun ló léèrè. Torí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lásìkò tá a wà yìí pé kò sí ní tó burú jù tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nù. Ẹ lọ sí mẹ́dọ̀, ẹ lọ jòkó jẹ́. Àwọn tẹ́ ń ṣe yìí ní tí ò dáa ni. Àwọn tẹ́ ń wù níwà ní tí ò dáa ni. Ó dùn mí, ẹ̀bi yín kọ́. Àwọn ìjọba ló fa gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀. Torí tá bá wí àkú, bá wí àkú. Oríṣiríṣi wá ń jálura wọn. Níwọ̀n ìgbà tẹ́ ti ṣẹlẹ̀, àbí ńgbà táwọn Afẹ́nifẹ́re gan tí wọ́n so orí burúkú tí wọ́n náà, àti àwọn àgbààgbà tí wọ́n láwọn àgbẹ̀ tí wọ́n sáyìn, wọ́n máa ti ń pààyàn.
torí gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá gbogbo ẹ̀ ló lábọ̀ gbogbo ẹ̀dẹ̀ ló lẹ́san torá wa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dẹ̀ dúra wọn lọ ní tá a bá sọ fún yín ìwọ̀n ní kẹ́ ẹ gbọ́ o ẹ wò ó ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kìí ṣe tá pariwo lé lórí ẹ yé parọ́ mọ́ àwọn èèyàn ẹ yé lo style kẹbi dorí àwọn èèyàn rú mọ́ ẹ yé dorí àwọn èèyàn rú mọ́ irú íméjì tẹ́ lọ ṣe yìí tẹ́ fi ń tan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn só yẹ kẹ́ ẹ ṣe ẹ wá ládélé ti wà pẹ̀lú Obama o Obama ti ṣe gbá kan ó ti ṣí ilẹ̀ o ẹ ti ń sorí burúkú kí ló ń ṣe yín gangan kí lẹ̀ ń parọ́ fún ẹ ti ń ya wèrè onítìrí àtẹ̀yìn Adélé àti Ìjìnlẹ̀ Marcus aláìnílàkàì tó pa lórí bí ti bàbá wèrè ìwọ ọ̀bọ tó rò bí bóyá kinní ni ẹ̀yìn tó nílàkàì ṣé èrò bá gọ̀ ni Ìjìnlẹ̀ Marcus ìyẹ́ onítìrí Adélé kò sí èyí tó lọ́pọlọ kankan nù yín àtàjà karùn-ún àti ya kò sí èyí tó lọ́pọlọ sí ẹ wà dáàtì ni ṣé ẹ mọ̀ pé ayé tá a wà nísìnyí àyè tí àwọn èèyàn ti ń gbé ọpọlọ lẹ̀ tí tẹkinọ́lọ́jì ti pọ̀ láyé tá a wà ń sìn ọ̀rọ̀ yín yà mí lẹ́nu ọ̀rọ̀ yín yà mí lẹ́nu ó jẹ́ kàyéfì fún mi ẹ ti ń ṣí èrè ìyá onítìrí ó ti ya wèrè gbogbo ẹ̀yin tẹ́ design kinní yìí tí ẹ wá gbé tẹ́ ṣe fídíò yẹn àwọn èèyàn ò mọ̀ ní tẹ́ bá lọ ṣáàṣì kinní yìí ní Google ẹ máa mọ̀ pé 2015 náà present Obama ní kinní íméjì yìí tí wọ́n tán faṣọ bò tó bá máa ṣí ibi tó ti jókòó ẹ wá dọ́gbọ́n ṣe kí la máa níbo la ti máa ń rí kinní yẹn ṣe náà o ó ní áàpù kan tá a ti máa ń ṣe kinní yẹn tí a máa gbé píkṣọ̀ wá sí táyà máa wò ó yìí wá ìtẹ̀sẹ̀ parọ́ fún rọ́ ẹ ti ya wèrè o pẹ̀lẹ́ ẹ̀dì tí wèrè tẹ́ lọ sí ẹ ti ya wèrè ìyá onítìrí ẹ ti ya wèrè gan wàhálà ẹ ti ya wèrè tẹ́ ẹ bá ya wèrè ni ẹ ní máa parọ́ fún àwọn ènìyàn lọ́tún lósì ẹ ti ń sinwín Ọlọ́run má bínú. ẹ ti ń sinwín ẹ wá bẹ̀rẹ̀ sí parọ́ fún àwọn èèyàn sẹ́rò bí àdá nǹkan mọ̀ ní àdẹ̀mọ̀ kan tá à ń ṣe àbí ẹrò bí àmọ́ bí tá à ń lọ ni débi pé ẹ wá ń parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí irọ́ ẹ ti ya wèrè o bẹ́ẹ̀ ni ẹ ti ya wèrè gidi ìyá onítìrí ẹ wá lọ mú íméèjì ẹ lọ mú àwọn nǹkan tí Obama ti ṣe láti 2015 ẹ wá ń gbé píṣọ Adélé síbẹ̀ ẹ wá ń ta àwọn èèyàn ẹ wá ń hó níbẹ̀ ẹ ń pariwo ẹsẹ̀ ti rí Adélé ti wà pẹ̀lú Obama o ẹ ti rí pé ó ti recognize ọ̀bọ̀n Adélé Obama ti recognize Adélé o ẹ ti ṣe òfò ṣé ẹ rò pé àgọ́ ni abẹ́rù bí mùtúlà ni wá abẹ́rù bá nílà káì ẹ ti ń sinwín gidi ìyá onítìrí mi mọ tó ń ṣe yín gangan mi mọ pàtó ògbésí ayé yín tẹ́ fi ń wu ìwà tẹ́ ń wù yìí tẹ́ fi ń wu àwọn nǹkan tí ò yẹ kẹ́ ẹ wù yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi púpọ̀ torí ìwà wèrè ni ìwà wèrè lẹ́ ń wù tẹ́ ẹ̀ bá wù wà wèrè ẹ̀ ní máa ṣe tẹ́ ń ṣe
wàláhì ìwà wèrè gidi lẹ̀ ń wò. àwọn nǹkan oríṣiríṣi adẹ̀ ń pè yín à ń sọ fún yín ẹlẹ́ẹ̀ní gbọ́ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ní gbà mo sì wá mọ̀ pé ẹ ti ń ṣi èrè mo sì mọ̀ pé ẹ ti ń ya wèrè gidi ni ìṣeré o ẹ ti ń ya wèrè torí ẹ̀ kí ló wá dé tẹ́ bẹ̀rẹ̀ sí parọ́ fún àwọn èèyàn kí ló dé tí ẹ̀ ń tan àwọn èèyàn kí ló dé tó jẹ́ pé lórí ẹ̀tàn òun gẹ́gẹ́ lẹ wà ẹ gbọ́ mi yé tó jẹ́ pé lórí ẹ̀tàn òun lẹ wà o lórí ẹ̀tàn lẹ wà why tí ẹ ṣe gbogbo eléyìí kí nìdí tí àwọn nǹkan yìí fi rí bẹ́ẹ̀ ẹ lọ mọ tẹ́ ń ṣe o ẹ lọ ṣe kí ni o ẹ lọ mọ tẹ́ ń ṣe. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ronú dáadáa tẹ́ dẹ̀ mọ̀ tá à ń sọ wípé lórí ọ̀rọ̀ yìí ẹ mọ̀ wípé àwọn ẹni yìí wọ́n ní kankan fún wa o wọ́n à ṣe kí ni wọ́n ní kankan fún wa wàláì wọ́n ní anything kankan fún wa wọ́n á parọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ àwa láàní sọ̀rọ̀ níbo á sọ ọ̀rọ̀ tí ayé ìyá onítìrí ò bá bàjẹ́ ni kò ní máa tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò ní máa tàn àwọn ènìyàn kó wá máa fi scam wa àgọ́ àdẹ̀mọ́ tá à ń ṣe àmọ́ gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin náà lọ sí làákàyè gbogbo ẹ̀yin tẹ́ wà nínú oko tí wọ́n wá tán tẹ́ bá ṣe ní fóònù ńlá ẹ jẹ́ kí ó yé yín pé tẹkinọ́lọ́jì ti wà wọ́n wá ń tàn wá wọ́n tàn gbá wọ́n tàn wo àìronú ṣe dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń tẹ̀lé wọn gan láàmú tí wọn ò ronú lé lórí. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn nǹkan yìí wọ́n kàn tàn wá lórí irọ́ ni àwọn nǹkan yìí wọ́n tàn wá lórí asán ni ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ká mọ̀ bí tá à ń lọ. ìyé onítìrí èsì ẹni tá a lè tẹ̀lé kò dẹ̀ ń ṣe ẹni tá a lè gbà fún. a ti mọ ìwà ọ̀dàlẹ̀ tí wọ́n ti ń wù bọ̀ látọdún tó ti pẹ́. ẹ gbọ́ mi yé a ti mọ̀ ọ́n a ti mọrú èèyàn tí wọ́n jẹ́. ẹnìkan ò lè tún tàn wá láyè tá a wà mọ́. ẹ gbọ́ mi yé ẹnìkan ò lè tàn wá. ká mọ̀ bí tá a lọ ká dẹ̀ mọ̀ tá a ṣe ni. nǹkan tẹ́mi fẹ́ ká mọ̀ nìyẹn. torí wípé gbogbo ń tẹ́ ẹ rí yìí kò kí ń ṣeré. àwọn ìyá tẹ́ ẹ rí yìí kò sí nǹkan kan tí wọ́n ní fún wa. wọn ní nádà irọ́ ń parọ́ fúnrọ́ ni. látìgbà tí wọ́n ti mú àwọn èèyàn wọn wọ́n ní àwọn United Nation wọ́n máa sọ̀kalẹ̀ wọ́n ti máa sọ pé tí nǹkan bá ṣe àwọn ọmọ wọn arrest wọn kàn fọkàn balẹ̀ wọ́n máa calm down
láti jáde láti sọ̀rọ̀ gbogbo yẹn náà ó yẹ kẹ́ ẹ rorí àwọn United Nations yẹn dà àwọn dà nísìnyí tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ fúnra wa àwọn yẹn dà kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ni tá à ń bá kiri ẹ ká sọ kẹ́ ẹ lè mọ̀ pé báyìí ló yẹ kó rí kì í ṣeré ẹ jẹ́ ká mọ̀ pé n tá a gbé dání kì í ṣeré ẹ wá fi tiyín kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ ń fi tiyín kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ò tún ronú àwọn ẹlòmíì wọn ní làákàyè débẹ̀ ní bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ lò ó lójú ẹni tó kàwé nu wọn èyí tó ṣe wàá tó dùn mí bàbá tó jẹ́ pé kíní ni lẹ́kítọ́rà ni wọ́n tó tún kún yín ó mọ̀ nípa àwé tí wọ́n lè tàn wọ́n kó tún bọ́ síbẹ̀ ni gbogbo àwọn nǹkan yìí ẹ̀ wá ronú lé lórí gbogbo àwọn nǹkan yìí wá ń dàrú mọ́ yín lójú èèyàn fi ọ̀rọ̀ ẹnu ó fi ń tàn yín ẹni tó ń sọ ọ̀rọ̀ yìí níbo ló wà àwọn wo ló rí ìgbà wo ló yọjú ní báwo náà ṣe tìríkẹ̀ níwájú tani àti tani ẹ gbàgbé gbogbo àwọn ọlọ́tẹ̀ náà àwọn tí ò ronú tí wọ́n ń dìtẹ̀ ọmọ Adéyẹmọ tí wọ́n ń dìtẹ̀ ọmọ Aládìkún lórí n tó gbé dání tó jẹ́ pé torí tiwọn àtàrọmọdọ́mọ wọn ni wọ́n ronú gbogbo ọ̀rọ̀ ẹ wá bẹ́ẹ̀ sí parọ́ oríṣiríṣi ẹ̀ ń ṣe bó ṣe wù yín ẹ̀yin ti gbàgbé ni wípé gbogbo nǹkan ló láàbọ̀ ló dẹ̀ lẹ́san àwa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ dẹ̀ ronú dáadáa torí pé gbogbo tí mò ń sọ yìí kìí ṣe eré o ọmọ Adéyẹmọ gbìyànjú kò dẹ̀ ní bàjẹ́ fún un kò ní burú fún ọmọ Adéyẹmọ o pẹ̀lú àṣẹ Ọlọ́run ní tí mo sọ yìí bó ṣe máa rí fún un tá a bá wí àkú bá wí àkú torí pé n tá a sọ yìí níwọ̀nba náà ni ìwọ̀nba ni gbòmù fẹ́ kí gbogbo lè mọ̀ wípé kì í ṣeré àdúrà wa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀rọ̀ wa dayọ̀ a ní fojú sunkún ọmọ a ní fojú sunkún aya ojú méjì tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò mà ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá èké àlùkà ẹjọ́ ẹ̀yin bàbá mi ìyá mi nílé lóko ẹ bá mi lọ follow backup page mi torí issue tó ṣẹlẹ̀ lórí bí mo bẹ̀ yín mo rọ̀ yín mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹ bá mi follow rẹ̀ Ọlọ́run ọba á wà pẹ̀lú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ṣé púpọ̀ a tún padà bọ̀ láìpẹ́ ẹ tún gbóhùn wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ó dàbọ̀.